Madam, I know auntie and Shimi. I know one Shimi. I felt so much pity for her. She come by to one church. She was in Liabo, she's a good. What's the man doing me? I'm my in. I have this other one. Hello, Shane Lennon. I don't want to see you get it here. I think one in your money, you take it in. But I want to get it. But I want to know your money. Yeah, don't you? Looking over there, I could go not say after, but I told them, get him something unfair. So, what I said to you, you can write up the round, one thing about being a bit more bad, a good bit more low. One thing about being more bad, a good bit more. So that I do one no, the same thing on. Then people to add the same back. So I don't see. Told me the chicken. So it's okay, man. What you call me? Odumeji. 7 years. Oh, let's go on penny edge. What can I say to you? Open don't tell you the nation, open like to be your good concern. Open to the situation. A black commission back. A black living Joe. Okay, now you give me the for me. Oh, calling go. Oh, Adubo let what? Alaba Leko. Lagos, Alaba. Alaba, Lagos. Ọmọ ọdún mélòó ni? 37. Kí ni ọ̀gá lórúkọ yín? Morufat. Kí lẹ pè é? Morufat kéde? Ọláìgbé. Ní ìgbọ́ o? Ọláìgbé. Ṣé mọ́ mi ń ṣì wà? Dáàdì ń kọ́? Ní àti bàbá wọn láyé. Ṣé ẹ ti lọ hospital pẹ̀lú ohun tó ń ṣe yìí? Mo ti lọ sí hospital. Má? Mo ti lọ sí hospital. Kí wá náà ní kẹ́ ẹ ṣe mọ́? Wọ́n máa ṣiṣẹ́ abẹ ni. Wọ́n máa ṣiṣẹ́ abẹ fún yín. Bẹ́ẹ̀ni. Torí bẹ́mi ṣe wà ní church because àwa nú àwẹ̀. A ṣe ṣe prayer kan lórí òkè. Mo kàn jókòó mo wá wò wọ́n lọ́ọ̀kan. Mo rí pé mood ẹ̀ bàjẹ́, mood wọn ó look sad. Kí la fẹ́ ṣe sọ́rọ̀ àǹtí? Ọ̀rọ̀ ti wà ní church, ó ti jẹ́ mẹ́ta. Ó ti wà ní church, ó ti jẹ́ mẹ́ta. Mo wá rí tí ó jókòó. Ṣùgbọ́n ẹja wo tí àwọn èèyàn máa ṣe fún wọn. Wọ́n ló jẹ́ ń gbé wọn wá o. She's facing a lot. Kini ẹnu ni ẹnu ló bá dé. Nto bá dé ti bá wọn sọ̀rọ̀ wọn. Nto bá dé ti wá jẹ́ pé ẹnu ló bá dé bẹ́yẹn. Ó lágbára. Ó lágbára. Ó lágbára. Ó lágbára. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún mi mà? Ó ṣe kó ṣàánú mi. Ó ṣe kó ṣàánú mi kó ràn mí lọ́wọ́. Wọ́n lè bá mi ti ṣe àwọn ènìyàn náà. Wọ́n lè bá mi ti ṣe ọ̀pẹ́sàn tó lè bá mi ṣe kọ́ṣàánú mi. Kọ́ṣàánú mi, àánú ni mo béèrè fún. Níjọ́? Àánú ni mo béèrè fún. Kọ́ṣàánú mi, wọ́n ti gbà mí rí. Kọ́ṣàánú yín. Bẹ́ẹ̀ni. Láti ṣe. Ọ̀pẹ́sàn tó fẹ́ bá mi ṣe. Ní ìgbọ́ yín mà. Ọ̀pẹ́sàn tó fẹ́ ṣe fún mi. Kí ló ní kẹ́ mú wá? Owó ló ní kẹ́ mú wá. Èmi náà mọ̀ pé owó ni.
Wà lónà ní kẹ́ mú ọmọ. 1.8 million kẹ́ mú. Kí lẹ pé? 1.8. 1.8 million. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ sùn tí ní ẹ̀mí. Bẹ́ẹ̀ ni. Àmì náà ni bí ọ́fíìsì tí mo gbà ní. Ẹ wo àwọn tó ń wò yẹn pọ̀ ọ̀rọ̀ kù sọ̀wọ́ yín kí lè fẹ́ kọ́ ṣe. Kọ́sà àánú ni mo fẹ́ o, àánú mo béèrè fún. Àwa á ti sàpà tí wọ́n báyìí. Àánú ni mo fẹ́ o, àánú ni mo béèrè fún o. Ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, lẹ́yìn ọ̀kà pọ̀ lọ́rùn ẹ ṣàánú mi o, mi ò níyà mi ò ní bàbá o. Wọ́n lọ́wọ́ ẹ̀yìn ni mo fẹ́ o. Ṣé wọ́n náà máa operate ẹ̀? Bẹ́ẹ̀ni. Wọ́n sọ fún mi pé wọ́n lè ṣe. Bẹ́ẹ̀ni wọ́n lè ṣe. Wọ́n lè ṣe ọsibítù yẹn tí mo lọ, mo rí ọ̀pọ̀lọpọ̀ orúkọ báyìí ń bẹ tó ń ṣe. Nǹkan tó ń gbé sílé inú orí mi yẹn. Wọ́n lè ṣe. Ẹ bẹ̀bẹ̀ látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú lórí ẹ̀fẹ́. Ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ṣàánú mi o, láàánú mi lọ́wọ́ o. Ó dẹ̀ tún rẹ ọmọ wọn náà. Ẹ ṣàánú mi o, ọmọ mi ẹ ṣàánú mi ọmọ mi lọ́wọ́. Ní wúwà tẹ wà ń bí kí ló tún ṣọmọ yín? Nígbà tí mo wà ní bíbá yìí, ó rẹ ọmọ mi náà láti bí oṣù kan tí mo ti wà ní bíbá yìí. Ẹ̀jẹ̀ ṣúgbà ní owó mi ràn mí lọ́wọ́. Àánú mi ni mo béèrè fún. Ẹ ṣàánú mi o. Ràn mí lọ́wọ́ o. Lágídí ràn lọ́wọ́ sí mi o, ẹ ṣàánú mi o. Nígbà mo ṣàánú mi o. Ìrànlọ́wọ́ yín ni mo fẹ́, ṣàánú mi, ràn mí lọ́wọ́, láàárọ̀ mi lọ́wọ́ o. Ẹ ṣàánú mi o, mi léèyàn kan o. Ẹ ṣàánú mi o, mi níyà mi ní bàbá o. Ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́, ṣàánú mi. Láàárọ̀ yín náà lọ́wọ́, ẹ ṣàánú mi o. Ràn mí lọ́wọ́ o, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú ọmọ mi. Ẹ ṣàánú mi o. Ọ̀dọ́ ọlọ́mọ mi lára, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi o. Tàbí ìrànlọ́wọ́ sẹ́yìn náà, ẹ ṣàánú mi. Ẹ ṣúgbà ní wò mí. Àánú yín ni mo fẹ́, àánú yín ni mo béèrè fún o. Ìrànlọ́wọ́ yín ni mo fẹ́, ẹ ṣàánú mi. Ẹ ṣúgbà ní wò mí. Ẹ ràn mí lọ́wọ́ o. Láàárọ̀ mi náà lọ́wọ́ o. Ṣàánú mi o. Ṣàánú mi, ràn mí lọ́wọ́. Ṣàánú mi. Ó bẹ̀rẹ̀ láti gbé owó ní o, àti gbé owó ló ti bẹ̀rẹ̀. Àti gbé owó ló ti bẹ̀rẹ̀, nǹkan tí mo rò bó máa tú ni. Bí akókóró ni mo dẹ̀ ń lògùn sí. Àtìgbà tó di báyìí o. Àtọ́jú báyìí tí mo ṣe rí lélẹ́yìí o, mi ò lè gẹrun o. Mi ò lè gẹrun o, ẹ ṣàánú mi o. Òun ló jẹ́ kí n máa gbẹ báyìí o. Ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi. Ìrànlọ́wọ́ yín ni mo béèrè fún, ìrànlọ́wọ́ yín ni mo béèrè fún, ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́. Ẹ̀yin tí ẹ fẹ́ internet support for now GT Bank, what happened issue there? GT Bank, I think worldwide. What happened issue there? So, internet support to LHC Zenith Bank 423 6444 085. So 423 6444 085 Zenith Bank. Gabriel Zenith Bank 423 6444
085. So episode was Zenith Bank. Tí a bá fẹ́ jọ support wọn. Àwa náà máa ṣe torí wọ́n ní come 1.8 million wá, so that's huge. That's huge. Okay. Yeah, poor episode. Ẹgbẹ́ ṣàánú mi ọ̀rọ̀ ìnira yìí pọ̀ o. Ẹ ṣàánú fún mi o. Ìnira yìí pọ̀ mi lè sùn o. Mi lè sùn kankan o. Ẹgbẹ́ ṣàánú mi. Ẹ ṣàánú mi lè jẹun. Ó dẹ̀ pẹ́ ló tó ṣùkọ́ tẹ́ ti wà ń bí. Bẹ́ẹ̀ ni ṣàó ti tó ṣùkọ́ tí mo ti wà ń bí. Ọlọ́run tó wá rántí ilé ni lẹ́ ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ Ọlọ́run rántí mi lónìí ni o. Ẹ wá ń sọ̀rọ̀ jẹ silence. Ọlọ́run rántí mi lónìí ni o. Ó ti tó ṣùkọ́ tí mo wà ń bí báyìí. Ẹ ṣàánú mi o. Ọlọ́run rántí mi lónìí ni, Ọlọ́run sì wé rántí kọ̀ mí lónìí ni o. Ó ti pẹ́ tí mo ti wà ń bẹ, ẹ ṣàánú mi o. Ẹ dìde ìrànlọ́wọ́ sí mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, mi ò lè sùn, mi ò lè jẹun. Ń jẹ́ kí n máa gbẹ. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ẹ dìde ìrànlọ́wọ́ sí mi o. Ó ti pẹ́ tí mo ti wà ń bí o. Ẹ ṣàánú mi o. Ìrànlọ́wọ́ sí mi lónìí ni, ó sì rántí kọ̀ mí ni o. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi o. Ẹgbẹ́ bàbá ẹ̀kọ́, ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú mi, ẹ dìde ìrànlọ́wọ́ sí mi o. Ẹ̀mí dààmú o. Ẹ ṣàánú mi. Nọ́mbà tí ẹ máa àìtẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ bóyá fẹ́ ṣáàtì wọlé. Nọ́mbà yìí ni 07054 900 751. Àánú wọn ṣe mí, àánú màmá yẹn ṣe mí. I felt so much pity for her. Àánú wọn ṣe mí gan, please. Ẹnu. Torí àti ẹ̀ ti lè jẹun gan kò ní ṣe. Àti jẹun àti oúnjẹ sẹ́nu á le. So ó dẹ̀ wá rí ọmọ wọn náà torí ọmọ wọn náà wà níbí báyìí. Orí ọmọ wọn, so please. Ọlọ́run lè lo àti gbórùn nǹkan báyìí wá tẹ́nìkan ní kán má wọ̀rí. Tí ẹni tọ́lọ́run dẹ̀ lo ẹnìkan tó dẹ̀ bá wọn ṣe, ìgbà yẹn ní ẹni lò bẹ́ 1.2 million. Ọlọ́run dẹ̀ ṣe. Àti pé àwọn abẹ́rẹ́ pé ọ̀pọ̀ èèyàn dáwó fún wọn láti ṣe. Sorry bí mo ṣe ń sọ̀rọ̀. Ìní ni àwọn wá pé 15 days. Òní ni àwọn wá pé 15 days, so mi ilé ní okùn bẹ́yẹn. Ẹ jọ̀ọ́, ẹ bá ràn obìnrin lọ́wọ́ kó lọ suppression tó fẹ́ ṣe. Ẹ̀yà. Mo ti náwó, mo ti ta gbogbo nǹkan. Mo gbìyànjú, mo ti ta gbogbo nǹkan tí mo ní. Mo ti fi ṣe mi ò bọ́ sójú ọ̀nà ni. Mo ti ta àwọn nǹkan tí mo ní, irinṣẹ́ mi mo ti ta. Lórí ọ̀rọ̀ ẹnu mi yìí ni ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Ó à ń ṣe tẹ́sà ń ṣe gbogbo ẹ̀hún náà ni mo wà lẹ́nu. Ẹ ṣàánú fún mi. Owó iṣẹ́ ló kù, owó tọ́wọ́ àti bá mi sọ tẹ́sán ló kù. Ó ti gbìyànjú. Ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́. Mo ti gbìyànjú, mo ti ta gbogbo nǹkan. Ara ni mí, ẹ ṣàánú mi. Ara ni mí. Ẹ bá mi ràn obìnrin lọ́wọ́. Àwa náà máa rí àánú gbà. So like I told us, mo ní bank wa tó jẹ́ GT oníjù. So we can use that Zenith. Àwa náà la ní. That Zenith. Àwa náà la ní. So Zenith, God bless you. Zenith 423-6444 085. 423-6444 085. 423-6444 085. Zenith Bank. Everybody will have Muslim. So God bless you. Any of you, and if you really Baron, we should all few minutes come on. Ó ti gbìyànjú títí. Wọ́n pọ̀ tó kàn ní kí mú ẹ̀ràn mi lọ́wọ́. Ṣàánú mi. Ó ti gbìyànjú, Ọlọ́run ràn mí lọ́wọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ sí mi, mo ti ta gbogbo nǹkan tí mo ní. Mi ní ìyá, mi ní bàbá. Èmi nìkan náà ni mò ń ṣe gbogbo ẹ̀. Ẹ ṣàánú fún mi. Ṣàánú fún mi, ràn mí lọ́wọ́ o. Ta gbogbo nǹkan mi. Ṣàánú mi. Ṣàánú owó mi, má jẹ́ bàbá ikú.
ara ni mí olójọ́ mi lè ṣe kọ́kọ́ tí mo lọ bí iṣẹ́ wọn gbà mí pé mo ti da irinṣẹ́ mi tí mo fi ń ṣiṣẹ́ mo ti tà mo bá ní mo lọ ṣiṣẹ́ wọn gbà mí nígbà náà tí mo dé náà mo wá bí iṣẹ́ lọ níbì kan wọn gbà mí ẹ ṣàánú mi ẹ dìde wọn lọ́wọ́ sí mi.